ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Sir, ẹ rí pé a ti clear bẹ́ẹ̀ ṣe instructor wa but ilé nìkan ló kù because ẹni ẹ fẹ́ wò wọ́n mú un wípé tẹ́ báyìí change mind yín náà kò tí ì pẹ́ jù we can go ahead and demolish the building so that ẹ máa tún mú láti lẹ̀. Baby, what do you think? Oh, baby, èmi ò feel pé ká wò. Okay. Because èmi like it. Moreover, I need enough space. Tá lè fi ṣe nǹkan tó wù wá. So, èmi ò bá ní pé ká renovate. Ká dẹ̀ ṣe nǹkan tó wù wá pẹ̀lú ẹ̀. All right, engineer. Let's go to baby mi ti sọ yẹn. Ẹ mọ̀ pé obìnrin náà ló ní finance. What's the problem? Structure yẹn wà okay no? Yeah. So nǹkan tẹ́ kọ́ máa ṣe fún wa lélẹ̀. Ẹ jẹ́ kí àwọn workers yẹn kọ́ wá bá wa clear gbogbo àwọn dọ̀tí yìí so yàn lè mọ next thing láti ṣe. Pọ́n fúrọ̀! Aláàgó kí ló ṣe ń bí? Bọ́lá Saamu. Yellow. Bọ́lá Saamu. Yellow. Bọ́lá Saamu. Yellow. Bọ́lá Saamu. Ìgbà wo ló dé? Wọ́n ló wà ní ẹsẹ̀. Bọ́lá Saamu. Báwo lẹ tún ṣe gbọ́ kùn wà lẹ́sìn? A ṣe bí n tó bá sọ̀rọ̀ a máa gbọ́ wọn ló wà South Africa. Ẹ káàsán sir. How are you? Fine. Ẹ pẹ̀lẹ́. Yes sir. O ò tí ì lọ. O yí wà lára ni. Àì lè rí ẹ. Bọ́lá Saamu. Pẹ̀lẹ́. Kí ló wá ṣe ń bí pẹ̀lú ọmọ ọ̀tá yìí? Inú orí kékeré tó lọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún mi lélẹ̀ sá. Ìwọ ló padà rà mí. Bẹ́ẹ̀ni sá. Ìwọ ló nílẹ̀ yìí. Bẹ́ẹ̀ni sá. Congratulations. Kò lè bàjẹ́ fún ẹ. Àmín sá. Wọn ò ní white. Orí ẹ pé o tó o lè máa bárú àwọn Revolution Plus Property tó bá wọn dòwò pọ̀ ọmọ ni ẹ. Revolution Plus Property the best real estate tó wà ní Nàìjíríà nìyẹn. Orí ẹ pé o orí ẹ pé ìyàwó àtọmọ wa ń kọ́. Actually sir, mi ò tí marry but in the next 2 months baby mi tí mo fẹ́ fẹ́ lélẹ̀. Oṣù méjì sísè ẹ má marry. Ẹ má marry lóṣù méjì. Congratulations. Congratulations. Ikú ò ní yá yìí. Àrùn ò ní yá yìí. Ọlọ́run mọ́jọ́ dúró lágbára Ọlọ́run. Láti ìsìn lọ mo ti wà nínú bridesmaid mi rí. Ẹ jọ̀ọ́ ṣé tó wọn tèmi. Títí gbogbo ìbéèjì. Támọ̀ wẹ̀. Ìbáfò. Ìbáfò. Thank you baby. Ẹ káàsán. Ìyàwó mi. Yes sir. Ìyàwó wa. Òyìnbó. Bọ́lá Saamu. Kí lè ṣe bí? Ilé ọ̀nkù mi lélẹ̀ yìí, sọ ọ̀nkù mi máa yẹ̀ wò mí. Níbí? Ìyẹn bàbá rìtáyà. Ọ̀nkù ẹni. Congratulations. Orí yín pé o. Ìyàwó wa kò ní bàjẹ́ fún ayán ni ẹ o máa dọ́kú ni. Àmín sà, ẹ ṣé gan-an sà. Mọ́tò yìí ni mo dédé rí. Mo dẹ̀ mọ̀ pé kò sí mọ́tò tó wà ní community tí mi ò mọ̀. Ìgbà tí mo wá rí mọ́tò máa ní ta ló lè ní mọ́tò yìí? Ó dẹ̀ wà pa gan, ó balance gan. Ìgbà tí bá dán yín dáadáa. Rí mọ́tò yìí pẹ̀lú mi rí àbí. Ẹ̀mí ò rí pẹ̀lú ẹ rí, mo dẹ̀ rí dílà nọ́mbà bẹ́ẹ̀. Mọ́tò tí mo ṣe get fún bébí mi lélẹ̀. Bébí Bẹ́ẹ̀ni. Ìyẹn ìyàwó ẹ tí ì fẹ́ra o tó sọ fún mi pé in the next 2 months wípé ẹ máa ṣe wedding ó dẹ̀ ti ra mọ́tò fún. Ọlọ́run o kú oríire o kú oríire Ọlọ́run jẹ́ kó rí tèmi náà sọ́rẹ́ o jẹ́ kó rí mi sọ́rẹ́ ọkọ àfẹ́sọ́nà ló ra mọ́tò fún ìyàwó àfẹ́sọ́nà ẹ̀yìn Ọlọ́run jẹ́ kí ìyàwó àfẹ́sọ́nà mi ra mọ́tò fún mi ọkọ àfẹ́sọ́nà. Ọlọ́run Bọ́lá Saamu irú àdúrà wo lẹ ń ṣe yìí kó rí yín sọ̀rẹ́ ṣe bí ẹ̀yin lẹ máa ra mọ́tò fún ìyàwó yín. Ayé àtijọ́ ni ìyàwó àfẹ́sọ́nà ra mọ́tò fọkọ àfẹ́sọ́nà láyé ìsìn ó máa yé ìgbà tó ti fẹ́ gbé mi lọ́kọ ni èmi ní mi gbà mo ṣàkọkú mi bẹ̀ kán ra bẹ́ mi. Ìyàwó mi kò ní bàjẹ́ fún ẹlẹ́ẹ̀kan sí ayé ò lè bàjẹ́ fún ọ ní wáìtì inú mi dùn sí ẹ gan ni o ẹ wò nítorí ó ti wá fẹ́ ń sìn torí ó dẹ̀ ti ra mọ́tò fún o ti ń gbé káàkiri má wàá títorí ẹ̀ kó lọ jẹ gàbálẹ̀ lórí o
kó máa lọ fi àwọn obìnrin míì kó máa lọ fi ráìdì ẹ kò lè dá o ìwà burúkú ni ẹjọ́ o oṣoore látọkàn ẹ wá ni o má fobìnrin ráìdì ẹ o ṣe ti gbọ́ ìwọ náà áyán ni ẹ o ò lè kú àmín sà o ò ní ṣá mo ti dá ẹ mọ kú bàjẹ́ ẹwọ ẹ tẹ́wọ́ àdúrà bẹ́ẹ̀ ni ẹ já ká fatia sínú. Christian lèmi sà. Christian àbí ẹ kò sí wàhálà tó ti yín sẹ́yìn kan máa ṣàmì sínú ẹ yọ fóònù yẹn kúrò lọ́wọ́ kó lè jẹ́ ká du àwọ̀ bẹ̀ ẹ tẹ́wọ́ àdúrà sínú bẹ́ẹ̀ ni ó yẹ ìjájọ ká fatia sínú bàbá ṣe mọ̀. ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o àlọ́ mi kì í sọ̀rọ̀ ẹ ṣeun o òní mi á sọ̀rọ̀ ayọ̀ ẹ ṣeun o ọ̀la mi á sọ̀rọ̀ ògo ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o. Jésù Kristi ọba tó pọ̀ nípa àtàgbára ìgbéyàwó tá a ṣe lónìí àtọkọ àtaya àtẹbí àtọ̀rọ̀ ojúlùmọ̀ gbogbo èrò Ọlọ́run jọ̀wọ́ má má jẹ́ kí wọ́n sunkún. ìyàwó àbímọ ọyẹ. Olúwa bá fẹ́ ìyàwó àbímọ ọyẹ. Olúwa bá fẹ́. ẹgbẹ́nu sẹ́gẹ̀ gbẹ́nu sọ̀rọ̀ mo rò kò rí òpinnu tún sọ pé háhá káṣẹ̀ láwọn tó jẹ́ kwaya mi orí wọn ti dàrú èwo lẹ́yìn tẹ́ ìwọ wèrè ara ẹ̀ ṣáà kí gbogbo òṣì tó ṣe látẹ̀kọ́ ni mo rí láti bí síbí ó ní ìgbàlẹ̀ fún 30 minutes tí mo fi bẹ̀rẹ̀ rìhásà àwa bẹ̀rẹ̀ ìyàwó àbímọ yè wọ́n ní Olúwa bá fẹ́ ìyàwó wo ló gbéyàwó tọ́lọ́run ò fẹ́ kó bímọ tẹ́ ìwádìí tọ́lọ́run bá fẹ́ Yorùbá burúkú wo lẹ́ ń sọ yẹn ẹ má kọ́ mọ́ o Ọlọ́run máa fẹ́ ni lágbára Ọlọ́run ẹni ìyàwó tó bá ń bímọ gbogbo ìyàwó tó bá ṣe ìyàwó ẹni bá ṣe ìyàwó láyé Ọlọ́run á jẹ́ kí wọ́n bímọ láyọ̀ àtàlàáfíà ni ẹni ìyàwó àbímọ yè lórúkọ Jésù ìyàwó àbímọ yè lórúkọ Jésù ó bá lè jẹ́ Muslim ni kó fi lọ́lá àlà sí ìyàwó àbímọ yè lórúkọ Jésù ìyàwó àbímọ yè lórúkọ Jésù ìyàwó àbímọ lórúkọ Jésù ìyàwó àbímọ ayé lórúkọ Jésù olúbú yẹyẹ 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 olúbú yẹyẹ yẹyẹ olúbú yẹyẹ mi orí ẹ ò pé oní wẹ́ẹ̀sì tó lè máa róòlù báyìí lóòrọ̀ kan onírànú òsì gbogbo ẹ̀ ló ń lọ́wọ́ ètì òòrọ̀ onírànú má ju kiri inú síǹkì ló ti ń lò wọ́n fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀. hello Bobby Rolly ìgbà wo ló dé? Hotel wo ló wà? Bistream hotel. Bistream or Bistream? Ma wá bẹ́ẹ̀ mbẹ́, ma wá, miss mi, èmi náà miss ẹ. Jọ mo ń ṣe di àṣà lọ́wọ́ ni. Ó pẹ́ jù 1.5 máa débẹ̀. Okay ọ̀rẹ́, o ṣe, wọ́n máa lálùbáríkà lọ́mọ yìí. Tó bá dé ó máa ya pépà fún mi gan ni. Mo ti gbọ́ nípa hòtẹ́ẹ̀lì yín dà. Oh, thank you, sir. Thank you. Thanks for the compliment. Ẹ ṣé kò sí wàhálà. Ẹ jọ Bobby Roll ni mo béèrè. Ta ló ń jẹ́ Bobby Roll? Oh, so tó bá jẹ́ pé ẹ̀yin náà ní pé ẹ fẹ́ wá rí àwọn, wọ́n ní pé kẹ́ dúró fún àwọn like 10 minutes or so. So ẹ jókòó sá. Bọ́lú lọ. Ẹ yóò dàpọ̀ lọ rí èèyàn kan níbọ̀ ibi tí wọ́n lọ jìnnà bó ṣe sọ̀rọ̀ so. Àti ìdí àṣà ni mo dẹ̀ ti sáré kúrò. Yeah, sorry, sir. Olórin ni mi máa ń kọrin. Oh, really? That's nice. For wedding. First time tí mo ṣe máa lọ kọrin láti. That's very, very nice. Máa ń kọrin dáadáa. Oko, way keeping, gbogbo àwọn nǹkan tí máa ń kọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ni ọmọ ọdún méjì, ọdún mẹ́ta. Ìgbà tó ti jẹ́ wípé
ó mọ̀ pé mo ń bọ̀ bí. Yes, sir. So kò sí wàhálà. Ṣé ní restaurant mi? Yes, sure, Annie. Bẹ́ẹ̀ni. Ó yẹ bá mi order. Etí ẹ̀yin fẹ́. Ẹ jẹ́ kó fún mi ní pando. Ayọ̀lá pando yam nìkan rò fún mi o. Yes, sir. Kó fún mi ní turkey méjì. Kó fún mi lẹ́ja méjì. Ẹja cow. Kó fún mi ní ìgbín méjì. Kó fún mi ní gbàgbà méjì. Kó dẹ̀ fún mi ní ṣáàkì méjì. Sínú ẹ̀ gangan. Ẹja méjì tó bá jẹ́ja tilapia. Gbogbo ẹ̀ ní máa jẹ. Kàn bá mi ṣe kẹ́ wá kọ bíìlì yẹn kẹ́ ẹ kọ sínú àkáǹtì bọ́bírò. Really, sir? Okay, ṣé mo kọ́ tó ṣe ẹ̀kọ́ jókòó tó bá dé anything tẹ́ bá fẹ́ I'm a serving, sir. So. Ó nígbà tó bá dé kí n tó lè make order. Exactly, sir. Tó bá bí ẹja kó bá pè é sísìn. Okay, sir. Ẹ jókòó. Má sọ fún pé kí n jókòó mọ́. Ẹ má Where's bínú, your sir. restroom? ibẹ̀ ẹni kẹgbà. Ó wá bí ń dá kí n lọ kí n dé kó má ti order lẹ̀. Tí ọ̀tẹ̀lẹ̀ ní Kó pọ̀. ṣoṣooṣù. Gbogbo àwọn tó bá ti dúdú báyìí. Tàǹtù làwọn ilé. a ní máa wò ń tiẹ̀ wọ́n ti tí Mr. Kífẹ́ wá bá dé àwọn ló máa tẹ̀ káàdì àkà fún wa lọ́mọ kan. It is well, o. Oh, welcome, ma. Welcome, sir. How you doing? Fine. Angel, please, I have a reservation here. Okay, what's your name, sir? Abdul, my name is Abdul. Yes. Okay, please, a minute, sir. Yeah, sorry. Ẹ wò mí ò dá yàrá ẹ mọ̀ torí bí ilẹ̀kùn méjì ni mo rí bẹ́ẹ̀ mi dẹ̀ mọ́. Okay, that's today's. That's the first thing. Let's. straight sir tẹ bá ti lọ straight bẹ́ẹ̀ yẹn. Come well. Okay. Ibẹ̀ ni tí ọkùnrin wà. Ha! Wọ́n ti gba key room. Àwọn méjèèjì ti gba key room. Bá a ṣe ń wò wọ́n yìí kí lọ́jọ́ jẹ́ síra wọn. Báwo ni màá jẹjẹ? Wípé tọkọtìyàwó ni wọ́n ń lọ rúnra wọn nìyẹn. Lórí tí mo ṣe wọlé sínú hòtẹ́ẹ̀lì yìí mi mọ spirit tó wà ń bẹ̀ níṣẹ́ lórí yẹn bẹ̀rẹ̀ sí ní fọ́ mi lórí yẹn dídé tí mo ṣe wà yìí lórí yẹn fọ́ mi gan. Pẹ̀lẹ́ díẹ̀. Look, baby, I know that something is wrong, okay? Just talk to me. Kí ló ṣẹlẹ̀? Babe, I just said it now. Mo wà okay. Just that mo ní headache gan. All right, it's fine. Pẹ̀lẹ́ díẹ̀. Pẹ̀lẹ́. So what do we do now? Bag mi wà ní mọ́tò. Okay, bag kékeré yẹn, the black yes. one. Okay. Sórí ìsàlẹ̀ aṣọ mi yẹn. Drugs mi wà ń bẹ̀. So tí máa lọ mú tí bá lò, máa feel relaxed there. Yes. Baby, that's not an issue. Jẹ́ kí n lọ sísàlẹ̀ kí n lọ bẹ́ẹ̀ mú náà. Baby, má stress ààrẹ. Jẹ́ kí n lọ mú fúnra mi. Because o lè mọ ibi tó wà. Mi dẹ̀ fẹ́ kó fọwọ́ gbé nǹkan mi. Are you sure, baby? Yes. All right, no problem. Yeah. Pẹ̀lẹ́ díẹ̀, pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ baby. Ó dàbí pé wọ́n lu irin lórí mi. Yeah, pẹ̀lẹ́. Sorry. Yes. Pẹ̀lẹ́. Anyways, yeah, the door is open anyways. Tó wá ṣiṣẹ́. I am very sure that something is wrong. Torí láti bàtà ti dínú hòtẹ́ẹ̀lì yìí ni ara ọmọ yìí ò ti balẹ̀ ṣe ló kàn ń lọ tó ń bọ̀. I'm very sure something is wrong. But kò sí problem ṣá. Jẹ́ n fún time díẹ̀ láti ṣe nǹkan tó fẹ́ ṣe. I'm very sure that I will get to the bottom of this. Àǹtí ẹjọ́ tó tọ́ náà, ṣe rí okú tó ń dúró síbi lẹ́ẹ̀kan tó láwọn fẹ́ lọ tọ́jú níbo wọn. tí wọ́n ṣe dé láti ibi tó ti lọ tọ̀ wọ́n ti lọ. ẹ má bínú pé mo pariwo máa kàn án. ẹjọ́ nítorí ayé yóò ní bàjẹ́ ní sórí burúkú níbo ni wọ́n lọ. Àǹtí ẹ mọ̀ nǹkan is there. kí ló bá ṣe yín ẹwà mi tẹ́lẹ̀ ni kí ló ṣe yín gan ẹ bá mi sọ̀rọ̀ ṣe kóbìnrin obìnrin lèmi àti ní ẹ understand mi náà dé understand mi ẹ mọ pain tí mò ń feel àbí ẹjọ́ tó yọ náà ó ń kún yẹn dà. mo ní wọ́n ti lọ bí. Kí ló lè máa ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ sí? Ọ̀gá tí mo rò ní pé àǹtí tó lọ yẹn àtàrákùnrin tó ń béèrè ó dàbí ń kówó mọ́ra. Kí ló ṣẹlẹ̀? Ìyàwó wa kí ló ṣẹlẹ̀? Ẹ sáré báwọn gbé. Ẹ pẹ̀lẹ́. Ẹ rọra. Ẹ ti stress ara yín jù lé ni. Mo ti dé tipẹ́. Bọ̀dá Saamu wá fún planning o. Mo wá bá wọn sọ̀rọ̀ nípa ti ọ̀rọ̀ olójó
ṣé mọ̀ pé aṣọ wedding lẹ́yìn máa bá káàkiri àtàwọn tó máa ṣe make up fún yẹn tó máa wé gèlè ní reception gbogbo ẹ̀ lẹ́yìn máa bá káàkiri àmọ́ ètò important jù Ọlọ́run má jẹ́ kọ́jú ayọ̀ wa bàjẹ́. Àmín. tọ́jọ́ bá bẹ̀rẹ̀ báyìí ẹni lè ṣe nǹkan kan mọ́ gbogbo iná tẹ̀ ti dá wọn waste ni. òjò lẹ́ ń sọ látàárọ̀. ọ̀rọ̀ òjò ni mò ń sọ látàárọ̀. òjò nìkan. nǹkan mi wà tí mo ì máa sọ bọ̀tọ̀rọ̀ òjò là ń sọ lọ́wọ́. ẹ má sọ nǹkan mi ẹ pẹ̀lẹ́ sà ẹ̀ẹ́dẹ̀kùnjọ́ mẹ́ta wọn náà ìbàjẹ́. ibi ilẹ̀ àti ibi mọ́tò láti ríra gbẹ̀yìn. ẹni mẹ́mọ́ orí yìí pé orí yìí pé. bá a ṣe gbẹ̀rẹ̀ Sàámú lálejò and then wọ́n ti bá mi sọ̀rọ̀ kankan pa planning wa náà ṣe understand so tójú tó sọ yín ló kàn ń rí bákan létí. má hàndí ẹ̀ má stress ara ẹ̀. ṣé mo lè ní nọ́mbà yín. why not ẹ lè gba nọ́mbà mi. ṣé mo lè fìyàwó ẹ nọ́mbà mi. bra Sàámú. ẹ wojú yín mo like picture tẹ fi ṣe kínní yín wàá ti mọ̀ pé èèyàn jẹ́jẹ́ ni kò lè jẹ́ nǹkan méjì pọ̀. ọ̀dà Sàámú. ẹ má stress ara yín pé bí ẹ fẹ́ sáré lọ dáná fún mi èmi wà bí ni ó di náírà lẹ́kìn tó lọ. ṣó ti pẹ́ jù ni. kò pẹ́ jù èmi kàn rò bóyá pé kò dá kéèyàn máa rìnrìn òru ẹ mọ̀ pé ta ò dáa èèyàn gbọ́dọ̀ máa tètè wọlé kíákíá. àwọn neighbors mi ló wá pè mí sìn wọ́n ní pé èèyàn kan wà ta pé wọ́n kó àwọn nǹkan wá ẹ jọ̀ọ́ ta lẹ kó àwọn kinní wá fún wa. bọ́dà Sàámú ni mo gbé wá fún. ẹ sọ bẹ́ẹ̀ náà. mo sọ fún yín mo sọ pé ìbò dìdí mo dìdí bí wọn ni wípé ta ló ní gbogbo kí wọ́n ní bọ́dà Sàámú làwọn gbé wá fún. nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé bọ́dà Sàámú tẹ́ kó gbogbo àwọn kinní wá fún wọn ò sí nílé bí bọ́dà Sàámú dẹ̀ ṣe wà yẹn wọ́n lè má délé ni. sísítà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àǹtí bọ́dà Sàámú gbọ́dọ̀ dé gbogbo nǹkan tẹ́ máa bá mi ṣe tí wọ́n á fi dé ni mo fẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n dé. ẹ lè bá wa sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. kò ń ṣọ̀rọ̀ tọ̀dọ̀ tí ẹ lè pa. ẹ fi sí. bọ́dà Sàámú ẹ káàbọ̀. báwo ni ẹ káàbọ̀. ẹ̀yin aráalé ṣọ́wà. ẹ pẹ̀lẹ́ o ẹ rajà rí ṣàlàáfíà ni àlàáfíà ni. sírí àdáni mo bá yín Pẹ́ ṣé kò sí problem kankan rárá kò sí. ọba ìlú kan lóde yìí o ọba gbogbo community mẹ́wàá ẹni ṣètò bá ṣẹlẹ̀ nínú headquarter mi ẹ jẹ́ kí n mọ̀ o. bọ́dà Sàámú. ṣé kò sẹ́ni tó béèrè bí kò sẹ́ni tí mò ń béèrè ẹ jọ mo fẹ́ lọ sùn ọ̀sán. ẹ wá bọ́dà Sàámú èèyàn ń béèrè yín ẹ kọjá lára wọn wọ́n dẹ̀ ti dúró síbẹ̀ látẹ̀kan ẹ̀yin gan náà gbé gbogbo àwọn kinní ìwà fún. ẹ ká sùn bọ́dà Sàámú ẹ ká sùn. ẹ má bínú ètò tó lọ mo dé kọjá ń bẹ yẹn mi ò mọ̀ pé máa bẹ́ẹ̀. rárá sà. owó ojú ìrí. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ mi. ẹ má bínú ẹ jò fún fẹ́ lárí. rárá sà mi ò jó fún yín. àtàwẹ́wẹ́ ẹ jò lórí stage wọn rí. rárá. landoma ńkọ́ landoma l'Abẹ́òkúta. èmi àti yín jọ mọ̀ pé mọ̀ mí. bí ẹ ti jó fún landoma rí níbi abí ìbẹ̀rẹ̀ kòdó rárá. àbá pékè. bọ́dà Sàámú. mi ò mọ̀ yín o mi ò mọ̀ yín o. bọ́dà Sàámú ẹ mọ̀ mí iṣẹ́ rí ẹ̀yin ni mo kó àwọn kinní wá fún kẹ̀dẹ̀ máa wo nǹkan tí mo kó wá pọ̀ gan-an but ẹ kọ́kọ́ fi ilé ìbẹ̀rẹ̀ náà kódà máa tún fún yín lówó sí i anytime tí bá tún ní ìdòwò ẹ tún pè mí máa tún fún yín. ara àwọn orin tí mo ṣe ni ara àwọn orin tí mo ti ṣe pamọ́ tí mo kéré ẹ̀ bẹ́ẹ̀ ni sà. ṣé ti yé yín sìn ohun tó ṣẹlẹ̀ gangan lẹ ti rí yẹn. bó ṣe wà yìí èmi ò mọ nǹkan tó wà ń bẹ o torí nǹkan tí mò ń fojú wá látàárọ̀ tí mo ti wà nílẹ̀ òun ni Goldberg. àṣẹ ẹni jẹ ni. mi ò bẹ́ẹ̀ ni Goldberg tó wáyé kí Goldberg kún bí n sìn máa mú tán sí. máa bá yín kó wa. èmi ò fẹ́ gbogbo ilé ẹ̀ kó padà. bọ́dà Sàámú. hello listen má ṣayé ẹ kí n má ṣayé mi mo mú ẹ lóòótọ́ àwọn má darẹ̀ láwọn o èmi kò sí ìtọ́kàn mi pẹ̀lú láìfù ẹ o ọ̀tọ̀ọ̀tọ̀ lájọ́ rin o má lo láìfù ẹ kí n má lo láìfù mi o tó ti yẹ. bọ́dà Sàámú ṣẹ́rí part of life mi náà lè ṣe wà ẹ jẹ́ kí mi àti yín kárìíra ẹ jẹ́ ká sọ̀rọ̀ ojú. kárìíra. ayé yín ò ní bàjẹ́ jẹ́ kárìíra nǹkan yóò ní dàrú ẹ jẹ́ kárìíra bọ́dà Sàámú ẹ ní sórí burúkú ẹ jẹ́ kárìíra. àdúrà lẹ prophetess kárìíra. kárìíra. ní tó bá bí ìyá ẹ̀dá nínú yín kó fọwọ́ kankan tó wà nù ó yá nìṣẹ́. Baby.
Bẹ́ẹ̀ ló ṣe. Báwo? No, hold on. What happened? You look worried. Pity báwo? Tí mo ṣe kí ẹ reaction ẹ sọ fún mi pé nǹkan kan ṣẹlẹ̀. What happened? Tí epo wọlé, o hug mi, ó dẹ̀ kí ẹ pé báwo ni? At least mo ṣe bá ọ̀gẹ̀ tẹ́lẹ̀ wá tẹ kiss me wá. What happened? Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan kan. Àbí o ní nǹkan kan tó fẹ́ sọ fún mi? Tí mo fẹ́ sọ fún ẹ. Ṣé o ní nǹkan kan tí o fẹ́ sọ fún mi? Rárá o, ó ti o. Fine. Tí o bá ti ní nǹkan kan tí o fẹ́ sọ fún mi, èmi náà ní nǹkan kan tí mo fẹ́ sọ fún ẹ. Okay. O ṣe àṣọpọ̀ wọn, okay. I'm very sure. Anyways, báwo ni gáwọn ẹ? Wọ́n náà máa gbé wá ní weekend. This weekend? Okay. I need to do 1 or 2 things on my system. I'll see you later. Sit down. Baby! Irú wo lélẹ̀ iná? Ìwà àjòjútì ni gbáà ni. I mean, how could you? Ìgbà tó mọ̀ kó ti ready àti settle down. Bó ṣe tún fọ́kùnrin mi, ó tún tẹ̀lé àwọn ọkùnrin kiri. Tó bá tẹ̀ wá máa ṣiṣẹ́ pé wà pọ̀ sókè rajà. Wà á lọ síbi tó jìn. Àwo, owó ẹni tó ṣe sí yìí, owó àgbáyé ló ṣe sí o. I'm telling you, ó ti lọ kà sọ́wọ́ àgbáyé. Àǹtí mi, mo mọ̀ pé tèmi ti bá mi. Kò gbé kàn mọ́. Kò reply message ẹ̀ mọ́. In fact, mo lọ sílé ẹ̀ wọ́n lé mi dànù bíi tajá ni. Kẹ̀dẹ̀ máa wo ara àti mi owó àgbáyé kọ́. Owó àgbáyé kọ́ bùdá Sàámú nìkan bùdá kan báyìí tó máa ń rìn kiri yẹn nìkan lórí mi. Òun náà ni mò ń sọ. Orí ọmọ kó tó bá ti síbùrà Sàámú bá ti mọ̀ pa nǹkan gbogbo ayé ti gbọ́ nìyẹn. Wọ́n ṣọ́tẹ̀ ní in fact I'm just pissed. Ó ti yẹ kí inú máa bí mi gan. Bí wọ́n gbọ́ ọkọ tó ṣe yìí. Àǹtí mi jù ẹ jẹ́ ká bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí n ṣe sí ẹjọ́ tó lọ. Mo ti mọ̀ pé bíbáyìí ló máa wà. Obviously mo mọ̀ pé bíbáyìí ló máa wà. Ṣé o mọ̀ pé lórí burúkú ni ẹ? Obìnrin tí wọ́n máa fi ń ṣépè fún àwọn obìnrin òun ni ẹ. Tó bá jẹ́ pé èmi mọ̀ pé ìwà rádaràda òṣì báyìí ó wà lọ́wọ́ ẹ̀, ṣé èmi máa kọ ẹni ìfẹ́ sí ìwọ ìtùnú ìwọ. And for your information, let me tell you this. From now on, má jẹ́ kí n rí ẹ kó pe nọ́mbà mi. Ìtùnú, don't dare to dial my number. Má pe nọ́mbà mi. Ìtùnú tó bá pe nọ́mbà mi, wàá rí pípọ́n ojú mi o. Wàá rí pípọ́n ojú mi. And then, second one, má jẹ́ kí n rí ẹ lẹ́nu náà lé mi. Ìtùnú, má dé ilé mi mọ́. Useless girl. Kí lẹ fẹ́ sọ? No, kí lẹ fẹ́ bá mi sọ náà? Ìkọ̀kọ́ ló lẹ́yìn méjèèjì. Ṣé mọ̀ ni? Irúurú, ọbẹ̀ gbẹ̀gìrì, ẹ wo bẹ́ẹ̀ ṣe jọ rí. And you, where is your husband? I'm talking to you. Where is your husband? Ìtùnú tó bá súnmọ́ mi. Màá gbá etí ẹ. Wàá kù mọ́tò kọlù ẹ ni. Aṣẹ́wó oníṣìnà, onínàbì, bó ṣe rí. Bye bye. Sorry, ẹ má jẹ́ kó lọ. Miss, má worry. Má bọ̀ ná, jẹ́ ká. Bọ̀dá Sàámú, ìran kan mo rí sí yín o, ó dẹ̀ ní agbára gan. Bí mo ṣe rí, ẹ̀rù bà mí. Ṣé ló dàbẹ́ ní pé mi ò rí irú ẹ̀ rí? Bọ̀dá Sàámú, Karama pastor. Mo wá rí wípé wọ́n gé yín ní ẹnu. Imú yín wà ńbẹ̀ o. Ojú yín méjèèjì ó wà ńbẹ̀. Mo wá rí wípé imú yẹn lẹ wá fi ń sọ̀rọ̀. Mi ì lẹ́nu mọ́. Imú ni mo á fi ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Wípé Bùdá Sàámú, ó máa gbọ́ nǹkan tẹ́ sọ. kí ni mo sọ tó gbọ́? Ẹni pásítọ̀, orí yín burú. Ẹ̀sà sẹ́yìn gbọ́. Èmi ò gbọ́. Bọ́ ọmọ Ọlọ́run ni Bọ̀dá Sàámú, wọn ò lè parọ́, wọn ò lè sọ bẹ́ẹ̀. Kí ni mo fẹ́ máa sọ bẹ́ẹ̀ sí yín? Mo tún gbọ́ yẹn náà. Kí ni mo sọ? Nígbà tó ń ṣe pé ẹ̀ ń ṣe èrè. Ẹ̀sà ẹ má sọ̀rọ̀ yín lọ. Bọ̀dá Sàámú, ẹ má sọ̀rọ̀. ìran tí mo rí, àlá tí mo lá, ó ní ìtumọ̀ o. Kí ni ìtumọ̀ ẹ̀? Ṣé rí àsìkò tí a wà yìí, máa fẹ́ kí ẹ ṣọ́ ẹnu yín. Ẹ mọ bí a ti ṣe ń sọ̀rọ̀ láwùjọ. In fact, tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ gan, ẹ ṣe dẹ́ ní pé ẹ ò rí.
tẹ́ ẹ bá rí ẹ ṣe bí ẹni pé kò kàn yín. Kí nǹkan kan bá ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi kí n dákẹ́. Ẹ kàn dákẹ́. Kí n má sọ̀rọ̀ rárá. Ẹ dàbí bọ̀dá jẹ́jẹ́. Ẹ ń tọ́ra yín ni o pásítọ̀ sọ bẹ́ẹ̀. Mi ì lè máa sọ̀rọ̀. Ojú mi ò lè rí kí wọ́n sọ pé mi ò lè sọ o. Ṣé lójú àlá yẹn ṣé mo kú? Ẹ kú o. Mi ò kú. Tí n bá ti kú mi ì ní ṣe má sọ̀rọ̀ láyé. Àṣírí yín wà lọ́wọ́ tèmi. Bọ̀dá Sàámú kàkà tẹ́ ẹ fẹ́ lú. Ọmọ ọjọ́ yín. Sọ́gbọ́n àfojú wa rárá, àkọ́mọ̀ ojú wa o, ẹ̀rọ àdúgbò ìgbà àwọn ọ̀rọ̀ ṣẹ́ àṣẹ́yọ níbo ìrẹ́ rárá, ẹni wọ́n bí àdúgbò ìrẹ́ sọ, kó yọ ojú pẹ̀lú fóònù kó bá rìkọ́ọ̀dù, máa pẹ́ àyàwó dàrú ni, kó egidi ẹjọ́ kẹrẹ́ ọkọ̀. Olórí burúkú tí mo wá mú bíbà ó wà lórí ìdọ̀bálẹ̀ tó ń wọ́ mi tẹ́mi náà wú ẹ. Tó o bá tètè dìde màá fìbọn fún orí ẹ̀dá lu ni, ó yá dìde. Agbẹ́rí ojúkú, ó yá lọ bọ́wọ̀. Ṣé wọ́n ṣe ń bá mo ti ṣẹ́tì ẹni tí màá wọlé fún mi. Mo ti ṣàgbọ́nà tí. ìwọ bọ̀ báyìí olórí burúkú ni ẹ. Hey guys, ó dàbí pé bọ̀bọ̀ ìmọ̀ wá. Mi ò mọ̀ yín o. Bẹ́ẹ̀ni, wọ́n sí mi, ọmọ abọ́mọ̀ wá. Báwo ni oyin máa mọ̀ yín? Mo rí bọ̀ lọ́wọ́ yín ní jẹ́ mo mọ̀ yín bí ìmọ̀ yín rárá. Bí ilé mọ̀ yín pẹ̀lú bọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo bá mọ̀ yín. Mi mọ̀ yín pẹ̀lú. Wọ́n bí ojú mi dáadáa, ó mọ̀ wọ́n o, èmi máa pa ẹ̀rìn. Bí wọ́n dá sọ́ọ̀fì sí ẹ̀rìn, tí wọ́n yẹ kó sọ̀rọ̀ ni, wọ́n gbọ́dọ̀ wá rí ẹni ọjà kẹ́rin tí ẹ kọ́ nìyẹn. Gbogbo ohun tójú bá rí kọ́ lẹ́nu máa ń sọ. Bóyá ṣe wà báyìí wọ́n ti dá dọ́rùn mò ń tọ́. Lẹ́nu ló máa kú ó máa jẹ́lẹ̀. Kí ni mo sọ? Ta ló ní ká gbé mi? Kí ni mo sọ ẹ jọ? Kò sẹ́ni tó rọ̀ bàbá ó máa jẹ́lẹ̀ lẹ́nu. Ẹ jọ. Wo. A ní ìdá tí máa bá òbọ̀ ìròjọ́. Nǹkan tó bá fẹ́ sọ gbẹ̀yìn kò ètò yá sọ sí ìkọ́ ní pé apá. Ṣùgbọ́n sì, olóko sọ̀rọ̀ àsọgbẹ̀yìn. Bí bẹ́ẹ̀ kọ́, ò sọ dání rẹ̀. Ṣèrí tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni mo ti gbà gán mú. Mo nílẹ̀ kan níbẹ̀ ẹran. Ẹ bá mi talẹ̀ mi tó wà níbẹ̀ ẹran. Kẹ bá mi parí ilé mi tó wà làlágùn kan. Mo nílẹ̀ ní tọkọ. Ẹ bá mi ta ilé mi tó wà ní tọkọ. Kẹ bá mi fi parí ilé mi tó wà lẹ́rù wọn. Ẹjọ́ ilé tí mo gbé yẹn, èmi àti lálẹ́dì mi àti gọ́yọ́ gbé ẹ bá mi ta. Kẹ wàá kówó ẹ̀fọ́ ọmọ aláìní. Ilé tí mo ti ṣe sí tenant látọ̀dún yìí kò tún wá ní tèmi ẹ̀ẹ́dẹ̀. Àtà o, kò sí kan tó kún ẹ̀. Ṣó ti yẹ ẹ̀yìn òkú nìyẹn. Àbọ̀ mi ń bẹ sọ̀rọ̀ yìí, irú kú wo ló fẹ́ kú? Ṣó máa díjú kú ni? Tó rọ́jú kó máa wò nígbà kí ìyẹn bọ̀ kó kú dànù. Àbọ̀ máa díjú tó máa dojú délẹ̀ tó máa kú. Èwo ló múnú méjèèjì? Ẹjọ́ ọmọ alájà ìṣàlù. Mo ní kò sọ pé màkàlákì mi mọ̀ yẹn. Ó dẹ̀ màkàlákì mọ̀. Ọ̀nà màkàlákì wọn máa ká. Ikú ti pa ẹ́. Ó kú ni. Ajé. Ẹnu ti pa ilé yìí, ẹnu pa ẹ̀. Gáúsù ẹjọ́ Wàsíù. Ẹjọ́ ó tún mọ orúkọ mi. Wàsíù ni mo ṣe ẹjọ́. Bọ̀bọ̀ mo fà fà abẹ yìí. Orí ṣùgbọ́n alájú kú rà ń fẹ́ díjú kú. Táàbù tó lè mi ráyè. Despite all the insult you passed on my personality, mo accept everything. Mi ò lè bínú. Torí mo mọ̀ pé torí títí ẹ̀ ni. Torí Ọlọ́run, ẹ̀bẹ̀ náà ni mo máa bẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ bá ń dáríjì. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́. Ṣé mo kó bẹ ṣe ń bẹ̀ mí inú rẹ̀ ń bí mi sí. Uncle, ẹjọ́ náà bínú sí àwọn yẹn ẹjọ́ mo fi Ọlọ́run bẹ̀rẹ̀. Mo fi Ọlọ́run tó dá ilé mo fi bẹ̀rẹ̀ má bínú sórí ẹjọ́. Etí òun bá yàn wọ pé ìgbéyàwó kún oṣù kan. Ìgbéyàwó àlọ́ dàrú. Nǹkan máa bàjẹ́ jìnnà. Ẹjọ́ bros ẹjọ́. Bẹ́ẹ̀ bá tiẹ̀ mọ̀ mí tẹ́ ẹ̀rù tọ́lá mi. Ẹ̀rù tọ́lá agbárí ẹjọ́. Ẹ má ọ̀rọ̀ tọ́lá agbárí ẹ má jẹ́ kó bínú. Bébí jọ ló ti gbogbo wa ń lọ má bínú. So wọn ò lè fi ọlá woman yìí kó wá fi bẹ̀ mí. Nígbà tó mọ̀ bẹ́ẹ̀ kí lè tẹ wá kóra yín lẹ́sẹ̀ tẹ́ ẹ dàbí ọmọ tí ò ní ìyá tẹ́ wá bẹ̀ mí. Ẹ wo ṣé mo ṣe ń wò yìí. Ẹ jáde nulẹ̀.
jáde nílé mi. Good day, sir. Good day, everyone. Yes, how can I help you? Okay, we're sorry to disturb your peace, but then, madam, you're under arrest. Under arrest? Hello? The body station, Mama Koteshi. Kí ló ṣẹlẹ̀? You will know very Mr. soon. Mr. Man, calm down. Wá sí ibà láti wá disturb anybody or láti cause any trouble. Ẹ sọ fún woman yìí kó tẹ̀lé wa, kó dẹ̀ cooperate. Hold on, sir. Mi ṣe kankan now. Kí ló dé kí Madam, calm down. The body station, why Mama Koteshi? Now move. Hello. Which station are you from? We're from Alagolo police station. Alagolo police station. Yes. Now move. ṣé o tó báyìí pé mo ti rẹ́ẹ̀dì láti marry ni bí o ti ṣe ní gbogbo nǹkan tó dáa rárá ẹyọ kan tó níyẹn ó tó fún mi láti fẹ́ ọ sọ pé kí ló ní ọmọ yẹn dáa lórí pápá ti bí ọmọ yẹn ṣeré. Káyọ̀dé jọ́ ló tó fẹ́ fi ògbóhùn wáyé ilé ẹ fún ọmọ ilé ẹjẹ́ kan lọ́kọ inú ẹ níyàwó náà wèmí sìn bí a tá bá máa fi rí bí a bí 1 month sí 1 month and a half ní ìsìn mi máa get my settle down tèmi gbogbo tó ń ṣe kò lè pí ẹ o ok máa wẹni tó wàásù wẹni tó sọ ẹni pásítọ̀ sọ gan ṣé àjọ ṣe wo kiri ẹ̀kọ́ nítorí pé ó ti jáde àwọn fẹ́ serious wá sọ rẹ fi yín lẹ́sìn bẹ́ẹ̀ ìyàwó mi ló ń pè yín tí bá jẹ́ kó mọ̀ ní ìsìn pọ́dọ̀ rẹ̀ mi kan ni mo ó máa fi kọ́ disturb mi pé kí n máa bọ̀ ń lé ni ìrẹ́ mi ṣe fẹ́ kó mọ̀ ó mọ̀ kó tètè ṣẹlẹ̀ jẹ́ kí n rí fọ́tò ìyàwó ẹ̀ o torí tí bá tó rí kó lè jẹ́ pé kí n lè fún ìyàwó ọ̀rẹ́ mi lápọ̀lé tó tọ́ àbí kí ló rí kóró sọ. mo trust pé ọmọ yẹn máa make sense gan. angel mi that's my angel. ṣe yí fún mi lélẹ́yìí ọmọ tí mo ṣe sọ fún ẹ pé mo ṣe pàdé tí mo ló mèrè ṣe lórí pápá yìí ṣe yí lélẹ́yìí. ké bá mi mú fún mi jàre ọ̀rọ̀ rádaràda ò ló ń sọ yìí mo sọ fún ẹ pé ìtùnú mi lélẹ́yìí ọmọ tèmi fẹ́ fẹ́ sílé lélẹ́yìí ìyàwó tí èmi gangan lélẹ́yìí gbolo tí kì í ṣe yìí fún mi ṣojú ń dùn mí ni. wọ́n bá mi dáhùn àpá rádaràda tó máa ń ṣe yẹn ọlọ́sọ máa pe ìyàwó àfẹ́sọ́nà fún mi. bọ́dá mi ẹ kú àlejò ọ̀nkú tó jí ẹ kú ọjọ́ mẹ́ta. ó tiẹ̀ ti da àbúrò jọ ta lélẹ̀. Sita ṣe fún mi girlfriend yín. ìgbà wo ló ṣe kúrò mi. jẹ́ tàbí jẹrin kọ́ ni. wọ́n wà pẹ̀lú wa last. ṣé mi ṣojú wa ń dùn mí ni. ojú ò lè dùn mí náà ó ṣe ké ìtùnú mi rè. ọmọ tó lu fẹ́fẹ́ sílé lélẹ̀. ọmọ tó lu fẹ́fẹ́ sílé rè. mo gbé. òyìnbó ṣé o tajú nǹkan tí wọn náà gbé mọ́ra rè kí ló wá dé tí wọn náà tó sọ fún àwọn obìnrin yà apá ìdánù. ẹ wá wo ọ̀gá ọlọ́pàá yẹn ní ìṣòro burúkú ìbànújẹ́ ò ní dé báyìí ṣé àmọ́ pé dídìrín aṣíèrè nítorí pé mo ká mọ́ òtẹ́ẹ̀lì yes Túnjí olóògbé nìyẹn mo ká mọ́ òtẹ́ẹ̀lì tọkùnrin mi gbé wá bẹ̀ ẹrù dẹ̀ bà mí mo dẹ̀ wo reaction lásán òun ni mo fẹ́ pa reaction tèmi náà fẹ́ pa òun ló fi rán àwọn èèyàn pé wọ́n wá pa mí dànù èmi ò dẹ̀ sọ fọ́kọ ẹ̀ àbí mo sọ fún ẹ mi ò sọ fún ọkọ ẹ̀ ló jókòó yìí gbogbo èrò ọkàn tèmi ni pé èmi àjẹ́ kan ṣe wedding láyọ̀ àtàlàáfíà èmi wá fẹ́ pé wèrè yìí ní àbúrò àtẹ̀gbọ́n kí n jẹ́ kó mọ̀ wípé irú ìwà tó wù kó tó dìpò ṣe wedding yẹn má ṣe mọ́ mi ò sọ fọ́kọ ẹ̀ torí mi ò fẹ́ kí wedding yẹn bàjẹ́ ní o ọjọ́ iwájú ẹ̀ ọjọ́ ayọ̀ ẹ̀ tó ti ń plan mi ìfẹ́ kó bàjẹ́ kó bá lọ jẹ́ pé mi lò dò tí máa rọ̀ pa wedding yẹn òun ni mo ṣe sọ wípé mi ò ní sọ. àìwà tún sọ ojú wa rán àwọn èèyàn wípé kọ́ lọ pa mí ẹ̀sà ọlọ́run ayọ̀ mi ni pé ẹ̀tọ́ kì í kú kò bá ti pa mí dànù. mo ti kú. mo lè ti wà nínú àgbàlá Jésù mo ti ń kọrin pẹ̀lú áńgẹ́lì Uriel tá a ti kọ hallelujah hallelujah mo ti jí I am alive. náà ti ráyè yín ń sìn ẹ ti ráyè yín ń sìn ẹ rí i pé mo láyé ẹ̀dá. abúlé-kúkú ní sùúrù ọ̀pọ̀lọpọ̀ máa ṣe sùúrù náà máa ṣe sùúrù ní sùúrù abúlé máa ṣe sùúrù. bọ́lá Samuel ní sóríire o kò ní yẹ yín o ẹ ti jáwé ní gọ́gọ́ ní o kí ni pọ́blẹ́mù yìí náà
àgbẹ̀ òun máa di ẹni lọ́wọ́ kú ó lè jí kó wá kìtọ̀ lọ jẹun kí ló ṣe yín kí ni pọ́pọ́ ayé tán ló burúkú lẹ́ni ẹ wá ẹ̀ láyé ká kọ́kọ́ tí wọ́n ti pọ́n láwọn oníta ti ṣe fún mi rí tí mi rẹ́ láti ṣàlàyé fún yín ẹ bá ti kú dànù ìbọn tó yẹ ta ló yìí sí tẹ̀mọ̀. ó yìn sọ furuufú nígbà tí ó yẹ. ẹni bá fẹ́ láti kọ́ mi ẹgbẹ́ yìí mo tó furuufú ẹgbẹ́ yé mi mímu sákẹ́tì láyé mi ayé yẹn tó wá kú ọkọ ni. jẹ́jẹ́ ìparọ́ mọ́ra mi ṣe mọ́bì rẹ̀. èmi lọ kíra wa jẹ́jẹ́ sẹ́mi fẹ́ kó wò jẹ́jẹ́ sẹ́mi fẹ́ kó wò ọ̀ṣọ́ ń bẹ̀ mi wọ́n ti bẹ̀ mi ọ̀dọ́ rẹ̀ jẹ́ o. mo mọ̀ Saamu kí ni fẹ́ mi náà ṣé wọ́n fẹ́ nu iṣọ́ fẹ́ nu iṣọ́ fi ṣépè fún yín ni àtàwátàsí ṣé fẹ́ nu iṣẹ́ pè fún yín ni ẹ wá ní tẹ́bí kan fẹ́ sọ fún mi pé ìgbà pẹ̀ ti kú ẹ ti kú sílẹ̀ lẹ́bà. àti mò ń wo ẹ̀ tó ń wò mí kí n tó wá gbà pé mo ń dín kú. alẹ́ ti kú tẹ́ bá sọ pé ìṣùwà láyé tẹ̀ ìṣùwà nínú ìlú yìí ẹ̀mí yóò dé o. ta ló ràn yín. ìdáhùn bùrọ̀ Saamu kí n tí gbẹ̀lẹ́ ní tó rán mi tí mi kẹ́ ti má kú ni kí ni pọ́blẹ́mù yìí náà ó yá Màdúgùrì straight. mo mọ̀ bẹ̀. Wàsíù kí ni mo gbọ́ tó sọ. kó máa lọ Màdúgùrì. tó máa lọ Màdúgùrì kó fi lulẹ̀ tó báyìí máa pa tó máa lọ Màdúgùrì. àbànà. ìjọ tó máa lọ Màdúgùrì ìjọ ìkókò lèmi kó máa gbéra tó máa lọ Màdúgùrì. ó yá máa wọlé àfọ̀n yẹn bùrọ̀ Saamu ẹ fi Màdúgùrì lẹ̀ bí mi bá yí taba yìí ẹ máa lọ Katsina. mo mọ̀ yàn Katsina. ẹ máa lọ Katsina. dẹ́dẹ́ ẹ dìde wọ́n eré. Wàsíù tí mo bá dé Katsina ìjọ tó bá gbéra kúrò ní Màdúgùrì tó máa lọ Katsina ìjọ ìbí náà máa gbéra tó máa lọ pa ní Katsina. àgbàna mi ò ní ẹ́ńtẹ́mẹ̀kì títí láyọ̀ mi ò bẹ́ẹ̀ kọ́ńtẹ́sì ọ̀nà pósì ló wọlé kí ló wà ṣẹlẹ̀ tó fi ń fikú lébi káàkiri ó dẹ̀ relax. wà jíkọ́jọ́ la tèmi náà ó jẹ́ máa ń gbàkọ̀ tí lọ́wọ́ mi náà ó gbàkọ̀ tí lọ́wọ́ mi. sọpọ́ ti lọ. ó yà sọpọ́ ti lọ. sọpọ́ ti lọ. ó ti lọ. bùrọ̀ Saamu ó yẹ dìde bí mo yẹn bá yín sọ̀rọ̀ báyìí ẹ má pa àlọ́ ní fọ́lọ́mù kọ̀ọ̀kan mọ́ o Katsina straight. ẹ wò mí ìmọ̀ bẹ́ẹ̀ yẹn máa ń jẹ́ o gáàsù mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọ̀jẹ̀ o ẹjọ́ ṣe máa dá owó jọ fún mi ni ìmọ̀ ẹ̀ ń jìnnà ta ló máa fún mi lówó mọ́tò. ẹ̀yin obìnrin kan máa burú kẹ́. kì í ṣe gbogbo obìnrin o irú àwọn obìnrin ló ń bobìnrin jẹ́ o. ìwà búburú kan wà nínú ẹ̀yin obìnrin kan níwọ tó jẹ́ wípé wedding ẹ oṣù kan péré ló kù ó wá ní gods ó láyà títí ó dẹ̀ lọ ń allow ọkùnrin míì kó máa bẹ́ẹ̀ lájọṣepọ̀ nígbà tó mọ̀ pé ó ti rẹ̀dì kí ló dé tó lọ ń rẹ̀dì. ẹyọ kan ọ̀ka ló ṣe ń rẹ̀dì kiri. wo I can assure you sórí ìwà burúkú tó wà nínú ẹ yìí ó ti cause problem fún ẹ already. Well, I'm very sure pé o mọ̀ pé the case is not going to end here. Ó máa délé ẹjọ́. By the time tó bá débẹ̀, I'm very sure pé adájọ́ yẹn á dájọ́ bó ṣe tó àti bó ṣe yẹ. Bóyá adájọ́ máa wò pé ẹni tó rán yàn pé kí wọ́n lọ pààyàn bóyá kó lọ scot free a máa wò. And imagine níwọ̀n tó lè láyà títí tó ní gut tó rán yàn pé kí wọ́n lọ pa ẹ̀yàn ẹgbẹ́ ẹ̀. Ó mì pé you are not doing it for the first time. ó ti ń ṣe ti pẹ́ ó ní ọ́fíìsì tí wọ́n ti wá ń gbéṣẹ́ fún pé kó pààyàn eléyìí. first time ó mọ́lẹ̀ ní first time ó má pààyàn first time. Ìtùnú sórí tí Ọlọ́run bá ṣì ń bẹ ní òkè tí ọba ń jẹ́ ọba tó sì wà lókè gbogbo àsìkò mo ní gbogbo táìmì tó ti waste Ọlọ́run á dá ẹ lẹ́jọ́. Ọlọ́run half time ló sharp extra minute òun ló ṣẹ̀ṣẹ̀ boot orí ẹ bàjẹ́ wo bó ṣe ń sọ̀rọ̀ bí ìbílẹ̀ tó bá jẹ́ street boy yẹn lóòótọ́ bó ṣe dúró yẹn kí ló yẹ kó ṣe kó súnmọ́ kó gbà lẹ́sẹ̀ Ọlọ́run mi tó bá ń jẹ Ọlọ́run ọba tó ń jọba abẹ́gbọ̀rá dá àdá lẹ́nu ẹ̀sà over to you ẹ̀sìn débi tó yẹ. I'm sorry. You are sorry. I'm sorry. It's too late. It's too late. Officer. Yes, sir. Dá padà sínú cell. Madam, please move. Bùrọ̀ Saamu ẹjọ́ ẹ bá mi bẹ̀bẹ̀. Ẹ bá mi bẹ̀bẹ̀. ìbànújẹ́ ò ní dé báyìí ẹ wò bó ṣe ń sọ̀rọ̀ yẹn àánú mi ti ń ṣe ẹ bá mi lo gbogbo agbára tẹ́ ẹ ní pátápátá ẹjọ́ tí wọ́n lọ ẹ má jẹ́ kó lò tó oṣù méjì lọ lẹ́wọ̀n tó máa fi pa ẹjọ́ torí ẹ̀mọ́ tó jẹ́ mo fẹ́ pè é mo fẹ́ pè é tó bá pẹ́ lẹ́wọ̀n wọ́n á tún yọ jáde á tún wùwà bíbọ̀ tó bá kú sọ̀rọ̀.
kò ní ní rẹ́mẹ́dì ẹ̀kọ́ jẹ́ ilé bàbá ọmọ kì í bọ́mọ lẹ́rù nìṣọ́lá wọ̀ ó yá mú ọkọ ẹ̀ṣẹ̀ wọn. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn.